بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله عليه وسلم. الحمد لله صلى الله عليه وسلم. أدام الله حياته. آمين آمين. Tòdúfò ojú lálàáfíà àti ní tí ń papọ̀ tí ń jẹ́ àlàáfíà ọlọ́ba ayọ̀dẹ́ fún bàbá. Amina. Èyí láti rí. Àmín. Ìgbà nábì jọ ṣe lára yín. Sallallahu alayhi wa sallam. Báwo la nábì ṣe? Àní rọ́bì látàkìlì ní ìlà nafsi fa'ajis. Àmín. Wà ilà náàsì fa'udé. Àmín. Sallallahu alayhi wa sallam. Ó ṣe ọlọ́run ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Wọ́n tọrọ pé ọlọ́run yóò tàkìlì ní ìlà nafsi. Wọ́n mà dá mi dára mi. Àmín. Fa'ajis. Ìmọ̀ wà kagara. Bẹ́ẹ̀ ti lè wò gbogbo ń tọ́lẹ̀ wò kéèyàn kó lọ́wọ́ tọ́lọ̀ ń bá ti níwọ̀ lọ́mọ wàhálà dé mi. Wà ilà náà kọ́dà yóò sì lẹ́kùn lé rẹ̀ tì. Wà ilà náà sì wọ́n sì dá mi déèyàn fa òde tí ń fi wá di yẹ̀yẹ́. Àdúrà ni múlà káyì lọ́wọ́. Yóò bá ṣe bẹ́ẹ̀ fún yín bàbá. Àmín ya Rabb. Bẹ́ẹ̀ ni wọ́n bá ṣe ámì yóò ṣe bẹ́ẹ̀ fún mi náà. Àmín. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Àwọn bàbá ti ṣàdúrà fún àfa àwọn ọdún wá sí. الله Ìmáàmù wa àfa wa ìmáàmù wa ní Murtada. حفظه الله ورعاه. Kò sí nǹkan kan wọ́n ti lọ wọ́n kí bàbá kùrù mọ́ lárugẹ kò sí nǹkan kan. Àmọ́ ọmọ àsùnmọ́ bàbá ẹ̀yọ̀ bó ń ṣe ọlọ́run. sallallahu alayhi wa sallam. Ẹ̀rí ìjókòó yìí. Naam. Àwọn àfáà wa ti dá wa lẹ́kọ̀ọ́ pé à ń retí oṣù Ramadan. رمضان أقبل يا أولي الألباب أستقبلوه بعد طول الغياب. Ó ti kóṣù méjì lánàá. نعم. Níjọ́ àti parí àwẹ̀ lẹ́lòmíì ti rébà náà. Àwa dúpẹ́ àti wá túnú báyìí. Ó sì wá rébà náà mú láti Ṣawwal. Yá dẹ́lẹ̀ bí. يا ذا الذي ما كفاه الذنب في رجب Ẹ bá ń wí. حتى عصى ربه في شهر شعبان. Bàbá ní mo pe ìwọ. ما كفاه الذنب في رجب. Èmi àtiwọ náà. Àtòun tí ò sí ìyà yìí. يا ذا الذي ما كفاه الذنب في رجب. Ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ tá a ń ṣẹ̀ bọ̀ láti Ṣawwal àwa bá débi Rajab. Bí wọ́n ti ṣe wá sí Rajab tó pọ̀. الله أكبر حتى عصى ربه في شهر شعبان. Ó tún ṣẹ̀ṣẹ̀ ń wọnú Ṣàbán. Ṣàbán òun náà la wà yìí tí wọ́n ní ìbẹ̀lẹ̀ Ànábì tí gbàwẹ̀ jù sallallahu alaihi wasallam. Lẹ́yìn Ramadan. حتى عصى ربه في شهر شعبان. حتى عصى ربه في شهر شعبان. Bẹ́ẹ̀sẹ̀ náà wọnú Ṣàbán. Ibi á ti mọ̀ pẹ́sẹ̀ ìwé ìdúró tí ń dà ń gbọ́ yìí náà ló dé àmọ̀ pé Ọlọ́run ètè rídì wá. Láàrin ilé ẹjọ́ sóní nísìnyí tó ṣẹlẹ̀ ní wóró ní Káyàmọ́. Wọ́rọ̀ jọra wọn. wọ́rọ́ wọ́rọ́ gbogbo ẹ jọra wọn sà. jọra wọn báyìí. wọ́n lọ yàbọ̀ nínú ìlú jọra wọn.
mass burial ni wọ́n ṣe. إنا لله حتى عصى ربه في شهر شعبان حتى عصى ربه في شهر شعبان. ìyàwó dídí ìlú kan. الله أكبر. ṣé ọlọ́run kan sọ̀rọ̀ ńlẹ̀ ní gbogbo ọkùnrin tí a bá ní ni wọ́n ń pa. إنا لله. wọ́n kó wọn jọ ni. ó ní tóun fojú rí báyìí òun rí 78. إنا لله. sì tí látọ̀rọ̀ àwọn míì bẹ́ẹ̀ tí wọ́n rí. حتى عصى ربه في شهر شعبان حتى عصى ربه في شهر شعبان. Nabi Muhammad صلى الله عليه وسلم. ọlọ́run tó dáyọ̀ parẹ́ ju kí mò ń ní dáadáa kẹ́kẹ́ lè pọ̀ lọ. قد أضلك شهر الصوم ودعوى ولا تصيره أيضا شهر عصيان. púpọ̀ ní ìbọ́sì tó mú ọlé lérí wa hákìmù wa ní Kwara gómìnà wa Alhaji Abdulrahman Abdulrazak wọ́n ti dé bẹ́ẹ̀ wọ́n sì kọjá lọ lóòrùn wọ́n sunkún bẹ̀ ní pé kèké ọlọ́run ò ṣàánú wa fẹ́rí dì wá. آمين. bẹ́ẹ̀ bá ṣe rí náà láti máa dẹra yín síra yín. لقد أضلك شهر الصوم بعدهما. Àlọ́lọ́run arábìnrin ìrẹ́ ọlọ́run fọ́pàdé ọmọ rẹ bó ṣe fomi tújọ inú ọlọ́run ní mo gbà. Bó ṣe tójú àwọn ànábìsọ̀ ẹ̀bùdé tó ọ̀rọ̀ atẹ́kù sí wọn láti má ṣe bẹ́ẹ̀ fún jọ̀sìn ọlọ́run ní mo gbà. Gbogbo àwọn kọ̀ọ̀kan tó ṣe fọ́pẹ́ ó ṣe wọ́n bọ̀ ṣe ṣe sojú yìí ọlọ́run ní mo gbà. Ọlọ́run má ṣe ọjà wọn síra wọn ń rìn ìgbà yìí. Ọjà ní abádọ̀ fún ìbádé fìtìnà. سنة تصبروا. Ẹ̀yin náà láàmú ti gbèsè lára wa. لقد أضلك شهر الصوم بعدهما. Báyìí mọ́tò wa ti mú owó kan wá ní ìsìn báyìí mọ́tò wa ló mọ́tà. Wọ́n lábúrò àwọn kan wà níbẹ̀. Àwọn ọ̀rọ̀ yọ ọwọ́ ọyọ ìyàwó ọyọ. الله أكبر. Owó kan lẹ́rọ ọlọ́run náà tó mú wá yìí fún wọn náà. لقد أضلك شهر الصوم بعدهما. Àwọn tó bọ́ mẹ̀gẹ́ nísìnyí tí wọ́n dé òbí kó àwọn ẹrù wọn lọ kóró níbi tí wọ́n kóúnjẹ sí tí wọ́n máa jẹ wọ́n sì tún lọ sùn ná. Mo ò sì níṣẹ́mi ju sí àgbẹ̀ yìí lọ iṣẹ́ àgbẹ̀ ò sì ṣeé ṣe ń gbòòrò. أكرم لك. Àwọn ìnísìn pé kò kúkú kà wá àwọn tó ń pòdúsì oúnjẹ wa tá à ń jẹ. Tọ́kì ọkàn gbogbo wa lọ́kàn. لقد أضلك شهر الصوم بعدهما. Àlùkùránì wo ẹyọ kan tó kù dákẹ́ òní ni mọ̀ lọ torí wọn náà lọ́lọ́run fẹ́ wò. ولا تصيره أيضا شهر عصيان. ولا تصيره أيضا شهر عصيان. Ẹ̀sẹ̀ ẹyọ kan ṣoṣo ó lè mú ọlọ́run pàlú rẹ̀. Ṣé ìṣe pé wà nẹ́bí mọ́ wa lá? الله على محمد. Ìyọ́nú ẹnì kan ṣoṣo ó sì lè mọ́ ọlọ́run pẹ̀lú ìdìbò. Ìyá kan nínú àwọn tó ti lọ àwọn bàálẹ̀ Ísírẹ́lì àwọn tó ti lọ wọ́n ti wá tayọ àlà ànábì wọ́n ti sọ fún wọn pé ẹ máa retí ìyà gbogbo wọn náà sì ti ń retí ìyá kan wá yan búrẹ́dì ó sì ń gbọ́mọ lọ́wọ́ wá tẹ̀mọ̀ nílẹ̀ ibi dédé yan búrẹ́dì tí ń sèlè wá dé ilẹ̀ míì ọmọ ni wọ́n gbé ìyàwó ní ṣe sùúrù àwọn aláfọwọ́ fà á àmọ́ ìyọ́nú ọlọ́run ju ẹ̀ṣẹ̀ wa lọ ṣe sùúrù tí wọ́n ní yóò dé ni ọlọ́run ní máa dàda àánú ọmọ ànítọ́wọ́ ẹ̀mí ìyá rẹ̀ mo fẹ́rí di gbogbo yín. Allahu akbar. làwọn afáàfin wọn fi àwọn kankan bẹ ọlọ́run wọn ní tí èèbá wọn dáwọ́ là ṣùyú lílé ìlàyé rúkà wà múhù màláàtù fílfàláàtì rúkà wà múrídì àátù lísìgáàlì rúdọ̀ ṣùgbà aláìkúmọ̀lẹ̀ àdábòlẹ̀ àwùjọ. Tí ẹ bá ṣe lọ́nà ṣúyò àwọn àgbàlagbà
láàrin wa yẹn àwọn àgbà tó ń bẹ láàrin wa yìí omi ń tẹ̀ wáyé wájú ní lọ́wọ́ sí wọ́n mi bá ń sàárẹ̀ títí tó bá di dọ́jú màrà rẹ̀ ó sì yá láwọn ìyá wọn ni àfikódé ọba ní kí ẹ bá sàwọn àgbàlagbà tí ń bẹ láàrin yín nínú ilá irun káwò tí wọ́n ń tẹ̀ kọ̀kọ̀ fọ́lọ́hún wọ́n mú màláàtù bílbà láti rò káwò bí ẹ bá sàwọn ẹranko tí wọ́n ń bẹ nínú gbójú wọn lọ kó kíní bá wọn kàn lọ dẹ̀gbẹ́ ni bí ẹ bá sọ láwọn àwọn wà ń bẹ̀ kó dá wọn síbẹ̀ àwọn ọmọ ẹ̀dá ọlọ́run wà gbogbo. La ilaha illallah. Wàmúndì àtò ní sìgárì rẹ̀ dẹ́wò bí ẹ bá sàwọn abí ọmọ tó ń bọ́mọ wọn lọ́yà tí wọ́n tó ń bọ́mọ lọ́yà táà ní wọ́n ń bẹ lára wọn. Ṣùgbọ́n àlékún la àdábìlà ní ìbájẹ́ kí ìyànà ọmọ jẹ́ yìí. Wọ́n sì ń yọ wá jẹ ní. Astaghfirullah. Ramadana ló tún wá dé yìí. Oṣù Ramadana ló ti lélẹ́rì rẹ̀ yìí láti sọ ìyẹ́rẹ́ o. Àìdán ṣahara ìsìlámì. Wá sí bàbá wa ìmáàmù Ibo lò. Ọlá tó sọ ìyẹ́lìhù àìdán ṣahara ìsìlámì. Ó sì jẹ́ àwọn palẹ̀mọ́ kálukọ́ palẹ̀mọ́ bẹ̀rù Ọlọ́run kalẹ̀ ní Ramadan. Pinnu lẹ́nu pé Ramadan ti ń bọ̀ yìí láti parí rẹ̀ yìí mọ́ kírun ní jàmáà. Àwọn kan bẹ́ẹ̀ mú wa yìí nísìnyí tí Ramadan bá ti dé wọ́n sì kọ́ nídé wọ́n fi líìfù wọn sínú gbogbo yìí aláwọ̀ oníjàrá ní àmì ìdáwọ̀ ọlọ́run. Ramadan ti ń bọ̀ yìí tí mo fẹ́ fi máàkì ẹ̀ ní pé gbogbo òun wákàtí mara mi ní ìmọ̀ kí ni. Ìgbésí kan bẹ́ẹ̀ insha Allah lọ́kùn nígbà. Nínú Ramadan ti ń bọ̀ yìí ní ìdòkútà Kùránì ní ìmọ̀ ṣe. Nínú Ramadan ti ń bọ̀ yìí lójúmọ́ bọ́lọ̀ ń ṣe kẹ́mi yìí máa ṣe nǹkan báyìí. Gbogbo ẹ̀yin tẹ̀ máa ń sàánú tẹ̀ máa bá àwọn èèyàn ló ń jẹ ọwọ́ yóò ní kásálẹ̀ àpò. Amina. Ẹ má gbàgbé èyí tẹ̀ máa ń ṣe ọlọ́wọ́ gbẹ̀san ọlọ́wọ́ sẹ̀san. Bí ṣe gbẹ̀san ní í ṣe ṣẹ̀san sà. ṣe bá dé mọ́múlá kàmídé sàwọ́dé ní sè. Ilé iṣẹ́ pọ̀ wọ́n mọ̀ wá sí fọ́jẹ́ẹ̀tì iye tí wọ́n nà nú àwọ̀. Allahu akbar. Ọba jòkó ní haram wọ́n mọ̀ wá fìwé lé ọ lọ́wọ́ ló márùn-ún ní wá ṣe ìfárùn lọ́dọ̀ wa. Wọ́n sì kọ àdírẹ́sì báyìí báyìí máa bọ̀ wá bẹ́ẹ̀ gbogbo tó ọba tó ti tẹ̀ ọ́ lọ́wọ́ náà gbogbo tó ọba jẹ lè yọ kàn mí. Àwọn kan àwọn ti báàkì ìrẹsì ápù omi àti ntòfinnuwọ́ àti síbí wọ́n wàá gbé dírẹ́là tó lẹ́nu ọ̀nà ara wọ́n máa wá ìwé máa wá gbà lọ́fẹ̀ẹ́. La ilaha illallah. Àmọ́ àti ṣe wá sí rẹ̀ lọrin àwọn olówó lọrin náà sì ti gbà. Wàláhì wọ́n ti gbà. Wọ́n gbà ó. Ẹ jáde lọ́wọ́ sínú tẹ́ ẹ máa lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn àwọn ẹrú ọlọ́run tẹ́ ń bẹ́ẹ̀ títì ni ẹ kan oúnjẹ lọ́wọ́ wọn. Ẹ kàn án. Wàláhì wọ́n ti gbà. Gbogbo àdúgbò kọ̀ọ̀kan ni wọ́n sì rí arọ sí. Wọ́n mọ̀ kó kọ́kọ̀ lọ. Ọ̀kan ni ó kà àwọn kan ọlọ́run sọ yé rí. Ọlọ́run sọ yé wọ àìdá ṣáà ìsìlámù. Ọlọ́run sọ yé wọ àìdá ṣáà ìsìlámù. Ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú ẹyẹ kọ́ máa fún yẹn níwọ́n náà wà. Ẹyẹ wa àwọn ìyá wa wọn ní bí ẹ bá dáná tán tẹ́nìkan dẹ̀bà tẹ́nìkan ṣe kí ni ẹni ọwọ́ gún yẹn pẹ̀tọ̀ ẹ fún ọmọ mi kóhun náà ládùn yẹn. Ìyá àtọmọ ni wọ́n jọ jẹ́. Kíyà àti kíyà àwọn ọmọ wa ni ò tó dáná táwọn ti yó. Nígbà wọn ń ṣe táwọn fi ráyé pẹ̀lú jẹ mọ́ínmọ́yìn. Òní ṣe déédéé tiẹ̀ ó ṣe jẹun tó tí ò ní sẹ́kù. Ògùtùlú. Ìlẹ̀kọ́dà abẹ́rẹ́lẹ́kà ṣọ́hùrù sọ́ọ̀bẹ̀ bá dọ̀hùmá. Ọ̀là tó sọ ìlú àìdá ṣàhárọ̀ àìsíyáni. Ẹjẹ́ kalẹ̀ máa bẹ̀rù Ọlọ́run kalẹ̀. Ẹjẹ́ kalẹ̀ máa wọ́ kalẹ̀. Ha! Lọ́gbà kí àwọn bàbá sí. Àmì ọ̀bì. Ẹjẹ́ sí àmì. Àmìnà. Àti Ṣàbán ni bàbá ò ti máa adjust gbogbo iṣẹ́ wọn. Kódà bó wọ́n bá wọn ní lọ́wọ́ rọ̀lẹ́ yóò yà bá wọn lérí tí àná. Allahu akbar. Wọ́n ti máa fi kọ́ra dèédé àsìkò tàṣírí ní tí nǹkan kan ò ní. Ìwọ̀n lọ́wọ́ ẹ̀. Àwọn ò ṣe wàhálà fáá Ramadan ló fi dé. Àápalẹ̀ mọ́dèrún ni.
àwọn ẹni rẹ ọgbọ̀n ṣẹ́jú lásìkò òun ọ̀bá tó yóò wá fúsárì ṣe yóò wá pọ̀nsẹ̀ ṣe yóò wá gbogbo ẹ̀ tọ́jú pé nígbà àwọn ọ̀bá fi dé wọn ó pè wọn báyìí. ọ̀rọ̀ ti fúyẹ́ dáadáa. bẹ́ẹ̀ ni wọ́n palẹ̀ mọ́dé Ramadan. kí láwa jẹ báyìí àwọn tá à ń jẹun tó káwọn èèyàn tó dé á jẹ ilé yìí náà. ẹ̀sẹ̀ àmì yóò sì rọrùn. àmín. báwo ni fi ni wá lára. àmín ya Rabbi. lábẹ́ bẹ́ẹ̀ a kan Kùránì yóò kan. Insha Allah. bàbá ọba lórí ẹ̀dá kìí ṣe ṣéwù. ṣéèkù wallahu ya'simuka minan nas la takhafu darkan wala takhsha wala hawla wala quwwata illa billah. ọgbọ́n ẹgbẹ̀rún là á máa ṣe wọ́n á tó request pé ẹjẹ́ á tún ṣe é ẹyọ kan lọ́wọ́ àkùdá àpàrí lónìí. Allah. bàbá ti wá fi màálù ránṣẹ́ tí wọ́n ó pín fún àwọn ọmọ tí ṣe gbọ́. gbogbo akọ́lá jẹ màálù. ọmọdé kéwù tí ọlọ́run bá ṣe dáadáa fún ọlọ́run bá ṣe dáadáa fún bàbá wọn. Mọ̀lánà jọ ṣe sàrò àbákan káàdì àti kòkòrò ọ̀gàdúnà ni wọ́n kọjú méjì ẹ̀. Àgàdúnà pírẹsidẹ́ǹtì wa nù. Ẹ lọ́pọ̀ ẹ̀dìdẹ́ ká yóò rí. Ẹ̀dìdẹ́ ká dà yín mọ̀ àlọ́wọ́ àkùnà. wọ́n ní òṣèré náà lọ́wọ́ àwọn sàrò. Àkọsẹ́ wọn lọ́wọ́ àwọn àfẹnàmọ́lé. Àwọn kan sì fi o. Ẹ lọ́pọ̀ ẹgbọ́n làbárí yìí káwá tó ké Kùránù náà Ọlọ́run fáwa náà dáadáa ṣe o. àmín ya Rabbi. Ẹ̀tí á mí. àmín. Ẹrú Ọlọ́run kan ó pè mí kèéṣẹlẹ̀ yìí. Ọlọ́run fún bàbá òun kó àwọn àlàdé àgbà wò. Ó wá rí i pé gbogbo tọ́lọ̀ ń ṣe fún bàbá yìí. Ipa táwọn tó bí wọn kó ń bẹ̀ pọ̀. Ọkàn wọn abẹ́ ṣàdúrà fún ìyá àti bàbá tó bí àwọn àlàdé àgbà. Àwọn bàbá mọ́lọ́dà ó ní kí ni mo rí sí mọ́lọ́dà. Ẹ dákun kí á lù wà lọ́wọ́ ẹ dákun ẹ má jẹ́ má dá wà láyé. ẹja gba pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ní á lù wà lọ́wọ́ ni òbí kẹ̀kẹ́ ni o lẹ́yìn ọ̀sẹ̀ méjì lọ́wọ́ á pè mí. Nígbà tí ń sọ̀rọ̀ yìí lòun ò tí ì lówó sàrà mọ́ òun fẹ́ ṣe. Ọwọ́ á ti pè mí pé 100,000 naira yìí kí n táwọn ṣe owó sàrà rẹ̀ kí n kó sápò Zumra. Kí ni sẹ̀ńtínárì táwọn ṣe kí n kó 100,000 náà síbẹ̀. 100,000 ń ti débẹ̀ o. Ó sì ní mẹ́dàákọ̀ òun yìí sì ní dákọ̀ rẹ̀. Àmọ́ ẹsẹ̀ Bismillahir Rahmanir Rahim Ọlọ́run gbàdúrà tiẹ̀ náà. àmín ya Rabbi. Lápapọ̀. Bismillahir Rahmanir Rahim. Ń gbọ́ mi ọwọ́ báyìí. Ẹlẹ́kẹ̀dì ẹ̀rù Ọlọ́run kan kún wá ìmọ̀ àmọ́ ẹni ọlọ́wọ́ bá ní àfọ́ àwọn Alhaji Abdul Samad Imam Abdul Samad ní àjàṣẹ́ ọmọ bàbá náà ní Imam Abdul Samad alábùkù ó wá lọ bá pé ìyàwó òun lóyún bọ́ bá jọ́kùnrin òun fẹ́ sọ ló pa àwọn bàbá ó pa àwọn bàbá tó wọ́n wà sọ yìí ọmọ tó ti wá bímọ ó sì jọ́kùnrin ó sì ti sọ Ọlọ́run dàkún wọlé àjòkó yìí ó ti wá fi sàárà ránṣẹ́ ó sì ti débi tí ọyẹ kó dé àwọn bàbá ni wọ́n wà ní òkú àmọ́ 100,000 naira kọ́mọ làkàn sáré sílá. Allahu akbar. 100,000 naira ń bọ̀ wá tó yẹ. ẹwà máa nà bàbá ọmọ ẹ mọ èmi yìí náà mọ àfáàdù sọmọdé mọmù lọmọ kọlọ ọmọ kéwu wọn ẹwù àmánà Ọlọ́run dàpọ̀ tọmọ náà láàmì làkàláyé. àmín. ẹgbẹ́ ni wọ́n hàn lára ọmọ náà kọ́mọ wá jẹ́ tiẹ̀ náà dàrú ìmọ̀ràn àbí sọmọdé náà lọ́ máa dá fún wọn sí i. àmín. ẹja sí àmì ẹ̀yọ̀ kan. àmín. Bismillahir Rahmanir Rahim ẹ̀yọ̀ kan tẹ̀lé. Bismillahir Rahmanir Rahim. àmín. àmín ya Rabbi. ẹ̀rọ Ọlọ́run kan bá o ọgẹ́ bá o fún wa bí àwárí lò wọ́n wá à ń pè ní Idris Alẹ́gbẹ́ ájì Idris Alẹ́gbẹ́ wọ́n wá ń béèrè pé kí ni òjò ṣe é lò ó ṣé Abdulrahim Idris bẹ́ẹ̀ ṣe pé sáwọn náà wọ́n pè tọ́. Idris làbúrò ẹ̀
Abdulrahim ọlọ́run bá kẹ́gẹ́ àmín dàpọ̀ ọlọ́run. Abdulrahim ọlọ́run bá kẹ́gẹ́ Àmín ọmọ ọlọ́run. Èkó ní ọ̀sàláìsì òun lọ́gbẹ́ àbúrò rẹ̀ wá lóun wọn kọ̀ntínú òun ló wá béèrè pé kí láti tún ṣe wọ́n ló ti ránṣẹ́ láti tún ṣe ọlọ́mọdé ọ̀rọ̀ tiẹ̀ náà dà àmín dàpọ̀ ọlọ́run. bárúkọ̀lá ṣáájú ẹ̀dá Àmín. mo ti díṣẹ́ màálìmọ́tò wa fẹ́ mú owó ẹrú ọlọ́run ní káyàmọ́ wa ẹrú ọlọ́run kan rán aláàjì wa ṣoṣo kí àwọn méjì ni wọ́n làwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ́jọ pé ẹnì kọ̀ọ̀kan wọ́n kan àmín dàpọ̀ ọlọ́run ọlọ́run. bárúkà ẹnì kọ̀ọ̀kan wọ́n pọ̀ àmín 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 ya Rabbi àmín. ẹrú ọlọ́run kan tó kí náà ló mú wá wọ́n ló ṣe bẹ́ẹ̀ dé ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà owó òjò tó kó ṣe bẹ́kùnbẹ́kùn bẹ́ẹ̀ ni ọlọ́run kàárà bárúkà rẹ̀ àmín àmín. ẹlòmọ́ ń ṣe ọlọ́run jẹ̀ wá. sallallahu alayhi wa sallam. wọ́n àti sẹ̀ńtínárì bẹ́ẹ̀ni sẹ̀ńtínárì wá sí dáàbà gbé káàkiri lọ́sọ̀ọ̀sẹ̀. ti jíṣẹ́ wọn. wọ́n lẹ́nu ìyẹn kùndùkù ló dé orí nǹkan kan mú dé o ọlọ́run jẹ́ ọjà rẹ̀ àti àmọ̀ ọ̀hún mi ju ì. wa amanahum min khawf. ọlọ́run sì bẹ́ẹ̀. ẹ̀rọ ọlọ́run láti Kánò tí máa rán gómìnà àwọn àfáà wa Sharafuddin ní lọ́ǹtì ó pọ̀ ní ló kú ọlọ́run. Insha Allah. wọ́n sì ti jíṣẹ́ wọn ní dìde lónìí lọ́sùn wọn bá dìde láwà nílà áwò. ẹ̀rọ wọn sí ọlọ́run jẹ́ máa. sallallahu alayhi wa sallam. wọ́n àti sẹ̀ńtínárì ẹ̀dọ́kun ẹ̀gbọ́ ẹ má ti lọ. a sì kẹ́rù Kùránì fa Insha Allah. as a flag of níbí àwa lọlé bàbá wa olórí ọmọ kéwù bàbá wa akó ọ̀kági akó omi ọ̀dọ̀dọ̀ bàbá wa lè dá ọ̀dọ̀dọ̀ bàbá wa ló ń mọ́tà bàbá sẹ́kí Màlàmí àwa alọ̀dọ̀ bàbá wa Oníwàásí Àgbáyé àti lọ́dọ̀ bàbá wa Olúkádé àfa àwọn àgbà aláyà bàbá wa Olóhùn Oyin àwa lọ́dọ̀ bàbá wa Àjàrà Allahu akbar. wọ́n ní àwa lọ́dọ̀ bàbá wa Àjàrà. àwọn akéwì ya. àwọn adarí gbogbo omi tá à ń lọ yìí nínú wá wá tó darí. bàbá kí ẹ̀mí yá wàláyà lọ́dọ̀ tí bàbá àgbàlagbà alọ. ẹwà wo nǹkan kí ẹwà lọ́dọ̀ ayára lọ́kẹ̀ ní ọ̀nà àrùbá àbájá yára wa kó bẹ̀rẹ̀ yára wa náwó. jẹ́sà. akramakumullahu al-karim. ẹ̀yọ̀ bó ń sọ ọlọ́run jàmá sallallahu alayhi wa sallam. ẹwà wo kan náà. àlùmọ́ǹdìrí ọmọ akẹ́wù wọ́n á níjọ́ àlàrúbá yìí àlàrúbá tó mélòó àmín àmín èyí tó bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ kẹsẹ̀ yọ bẹ́ẹ̀ kẹ́ àbí adúgbẹ́lọ́dọ̀ ọlọ́run wọ́n níjọ́ àlàrúbá nísàlẹ̀ ẹ̀gún níyàn ilé ayára làwọn bàbá pèlé náà àbí wọ́n ní ọlọ́run jẹ̀ náà. sallallahu alayhi wa sallam. ọlọ́run wọlé aṣáájú ẹ̀dá kúlù kìrìsì ń fi ìzáyé. yanfa'u fi shada'id. ọ̀fi sàánú àdàdí àgbà náà. wọn náà wàá ní sùdà ọdún bẹ́ẹ̀. èmi lè lóòótọ́ wá fún àwọn bàbá òun lówó. àwọn bàbá tí wọ́n ń tẹ owó rìn. níjọ́ tí sùn bá bí tí ibú bá bínú. tọ́wọ́ fẹ́ máa ya lu kálukú. yóò fi sun tiẹ̀ lẹ̀ tó bá lò lè rí sùn dàbò. gbogbo wa yìí la sì dàmọ̀ àdàmọ̀ kí la dàmọ̀ lára bàbá pé kó o bá ṣe ṣe sí lọ́wọ́ o sì kí o sí. tọ́láwọn náà ń ṣe ọlọ́run tó ọjà rẹ bá a ṣe pilẹ̀ yìí 2026 yìí náà láṣẹ. chairman gbogbo wa ni àáfàá wa kó bí wọ́n ṣe bísí tó Professor Mashood Mahmood Dimba àwọn alága gbogbo sẹ̀tínárì dáǹsì ọ̀fẹ́ ẹ̀dánìsì tẹ́ ẹ̀ máa gbọ́ bẹ́tò náà ó sì máa lọ. odidi ọ̀sẹ̀ kan gbáko ẹ̀ máa gbọ́ njọba yìí láṣẹ báyìí njọba yìí láṣẹ báyìí ọlọ́run mẹ́jọ bá wọn sáré. amiina. yàrá wọn yá jẹ̀lú ọ yá. àmín ya Rabbi. yá máa wà dáadáa síjú àánú rẹ wò wá. àmín. insha allah ó sì rí inú lọ́jọ́ àlàrúbá. insha allah onírọ̀. àwọn ọmọ bàbá wa alhaji wa isiaka bàbá àta bàbá ọlọ́sọ bàbá àta
ọmọ kéwú Àlàjí àgbà tí wọ́n jọ kéwú kíláàsì kan náà pẹ̀lú Dr. Olúṣọlá Sàràkí bí a ti kọ̀ǹfàmù ẹ̀ wọ́n wá àwọn ọmọ wọn wá ní àwọn òsí lójú kan náà àwọn ọmọ kéwú Àlàjí àgbà làwọn táwọn gbọdọ̀ gbà wá sí àìwá sí lójú kan náà àwọn wọn ti wá sẹ́ndì 2 million naira. Allahu akbar. ilé náà ní títàn bú. àmín lọ́rùkọ̀dá àyà sáájú ẹ̀dá. àmín. bàbá ti parí àwẹ̀ nísìnyí wọn náà máa wá sùjọ ẹ̀ máa sùjọ àwa aládùúgbò wa àwa náà gbà á mọ̀ kí wàlá. àwa alábàyàwó lánàá ẹ̀ṣẹ́ ilé aláwọ̀ bàbá wa fún àwọn ṣèkì àkúbà aláwọ̀ ọlọ́wọ́ mùjọ wa àfọ àwọn ṣèkì àkú aláwọ̀ àwọn àfọ àwọn ọlọ́wọ́ dàkúbà kẹwọn bá kẹ wọn owó ńláńlá la gbé kò lẹ̀ owó nǹkọ́jẹ wa lógún jù bíi lítà ààrà fún kámọ́ra wa iṣẹ́ tí bàbá wa ṣe bàbá tó dé yàyín náà kálukọ́ máa fi hàn pé àlùbáríkà bàbá ń bẹ ní ẹ̀rọ ọlọ́run kan ń bẹ yìí máa sọ kébè yẹn bá sọ̀tàn àwọn tí ó sọ̀tàn Àlàjí àgbà kò pé lóríbò olórí ọlọ́run lòun pọ̀ nídìí òfì òun wá bá àwọn Àlàjí àgbà pé òun fẹ́ kéwú òun sì ti sápò lọ́dọ̀ bàbá ọ̀dọ̀ yín lòun ó sì ti kéwú bàbá ní ó sì gé èèyàn láyé ọlọ́run ó sì fún ọ lẹ́kọ̀ọ́ náà tó sì lálùbáríkà àmọ́ mọ̀ sápò padà lọ́dọ̀ bàbá rẹ̀ ìtẹríba àti ìgbàfà fún tí wọ́n bá ń wíwù náà ló bu ọlọ́run sì lọ́ọ́ kọ́lẹ̀ ó di bàbá rẹ̀ òun jáde kó lọ́dọ̀ bàbá pé ní ìlú bàbá ń sùúrù wo ni òun ò ní lọlé mọ́ òun wá lọ bìkan àfáà náà sì gbà ń ọwọ́ alálùkò tó wá pò mẹ́ nígbà tó wá pò mẹ́ bàbá rẹ̀ padà wá gbà wọ́n wá mú un lọ sọ́dọ̀ bàbá wa kanú lórí àfáàgbà ńláńlá kan wọ́n wá lálùbáríkà lẹ̀ wọ́n wá ní béèyàn bá ń sọ̀tàn àwọn àfi kó fi Àlàjí àgbà kún bọ́lọ̀ ṣe nínú béèyàn bá bàbá ṣe ń jọkàn má ja pé n tó bá wí ọ̀rọ̀ rẹ̀ pé kò rí bẹ́ẹ̀ ní wọ́n rí ohun tó ń rí lára Àlàjí àgbà orí ìrírí ni lábẹ́ bẹ́ẹ̀ ẹ̀rọ ọlọ́run tí máa fún gbogbo àfọ̀hún wà sí ní 10,000 ó ti tún sẹ́ǹdì tòní sí mi o ájàpẹ̀lẹ̀ wá sí ọlọ́run gbogbo ohun tí ń fẹ́ ọlọ́run bá a ṣe nǹkan náà fún wa. àmín ya Rabba. sàbí ètò kúlù Allahu ahadu kọ́ bá bàbá kọ́ bá àfáàgbà kọ́ bá gbogbo àwọn tó bí òun náà kúlù huwa Allah. bismillahir rahmanir rahim kúlù huwa Allahu ahadu Allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. àpò àwọn ọmọdé ìjà mọ̀ ní wáyọ̀ máa dá ẹ bí agbára dìbò Al-Qur'an. bismillah Allahu akbar. bàbá ní agbára di. Idris Arẹ́gbẹ́ ló sẹ́ndì 200,000. Idris Arẹ́gbẹ́ ló sẹ́ndì 200,000. àti díṣẹ́ àbọ̀dọ̀ bàbá kéèmìyà kání bisimilahi rahmani rahim. àsàlátù mẹ́ta lápapọ̀. bisimilahi rahmani rahim. allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. ẹ wá gbọ́ báyìí nígbà tí ṣe sùúrù kẹ́mi ẹrù ọlọ́run kan bẹ́ ń yà yín ìnira bẹ́ ń yàwó ó ti wọ́n ń kórè ọ̀dọ̀ bàbá wa Àlàjí àgbà sàárà tá a ṣe lónìí táwọn kan ṣe wà táwọn kan wà bàbá ní gbogbo ohun tá a bá wá rí ìyà yìí á wà kó fún wọn bàbá ti parí Kùránù yìí dàkún má lọlé ṣe sàárà tiẹ̀ kẹ́mi náà ó ṣe ọlọ́mọdé àrò ní àwa náà bísímìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم الذي ذلك الكتاب لا يضل الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك
وبالآيات هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. بسم الله. غفرانك يا ربنا، 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 أكبر، غفرانك يا ربنا، غفرانك يا ربنا، غفرانك يا ربنا وإليك àfáà wa Alhaji Abdulgani làdáni wa ní mọ́sálásí àǹfààní ìsìlámù òdúfẹ́gẹ̀ ọlọ́run pè wọ́n sọ́dọ̀. Alhaji Abdulgani náà àfáà wa Sheikh Abdulhakeem Alhaji àgbà wọ́n wá mú 5,000 naira ìwá ọlọ́run bá kẹ́lẹ̀ dání Alhaji Abdulgani. Bismillahi qul huwallahu. الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. àmín. kútùbà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين. اللهم ارحمنا بالقرآن
واجعله لنا إماما ونورا وهدى ورحمة. آمين. اللهم ذكرنا منه ما نسينا، وعلمنا منه ما جهلنا، وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار، واجعله لنا حجة يا رب العالمين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. اللهم اجعل خير عمرنا آخرة، وخير عملنا خواتمة، وخير أيامنا يوم نلقاك فيه. اللهم إنا نسألك عيشة هنية، وميتة سوية، ومردا غير مخزٍ ولا فادح. اللهم إنا نسألك خير المسألة، وخير الدعاء، وخير النجاة، وخير العلم، وخير العمل، وخير الثواب، وخير الحياة، وخير الممات. وثبتنا وثقل موازيننا، وحقق إيماننا، وارفع درجاتنا، وتقبل صلواتنا، واغفر خطايانا، ونسألك العلا من الجنة. اللهم إنا نسألك موجبات رحمتك، وعزائم مغفرتك، والسلامة من كل إثم، والغنيمة من كل بر، والفوز بالجنة، والنجاة من النار. اللهم أحسن عاقبتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا بها جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل فأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، وانصرنا على من عادانا، وانصرنا على من عادانا. ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يرحمنا. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة، وقنا عذاب النار. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه الأخيار، وسلم تسليما كثيرا. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. àpàdé gbogbo wa lẹ́yìn ìṣáyì kọ́lọ̀ bàbá olúwàsí àgbáyé lálẹ́ yìí tó wá ti wá ní láàárọ̀ ọ̀la láago mẹ́wàá. Madinatu Sheikh Tajul Adab tó fò mọ bàbá alájẹ́ làbí ó ti wáyé ọlọ́wọ́ gbà tọ́jú yìí náà fún wa. àrí bàbá wa ìmáàmù àgbà gbogbo àtàzìlámì Àbújá ọlọ́wọ́ jẹ́ máa wà dáadáa. aṣíwájú àdàbíyà ọlọ́wọ́ jẹ́ máa dáa fún yín sí ọ. nígbà iná tèmi kọ̀ọ̀kan fún bàbá wa ìmáàmù l'Àbújá. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. آمين. آمين.